So báwo la ṣe wá fẹ́ sọ story 40 years láàrin ìṣẹ́jú méjì. So tí n bá ní díẹ̀ la máa sọ, that is the reason. Abbey Lanre ó jẹ́ èèyàn tí ó ní respect, ó humble, ó dẹ̀ ní focus. Ṣé rí àwọn èèyàn máa ní Abbey Lanre nígbà míì tẹ́lẹ̀ bí wà ní ojú wọn máa ń lé ojú wọn burú, ṣé òun lọ́lọ́run? Tẹ́jú èèyàn bá lé kò mí pé èèyàn burú, a máa ń pa nǹkan méjì pọ̀. Kéèyàn ní discipline, ẹlòmíà ní ẹni burú. Abbey Lanre ó ní discipline, ó dẹ̀ mọ ohun tó ń ṣe. Ibi tó bá ń lọ straight, ó máa sọ fún ẹ pé ibi báyìí ni òun ń lọ. Àmọ́ ká wá tún wá sọ nípa intelligent. Kudos to Abbey Lanre. Mo dídì gbé fún. At least ní Yoruba industry of today is #1 director tí a ní so far up to today. Either you like it or not, just take it or you leave it. So tí o ti sí ẹni tó bá títí di ọ̀la. And of course Abbey Lanre kò dẹ̀ ń sí níbi àbòsí àbí níbi ọ̀tẹ̀. Òun bá wọn dúró nídìí tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Ó believe nínú peace. Ibi tí peace bá wà ló máa ń lọ. Kakàn sọ díẹ̀ abẹ́nu kúrò. Thank you so much. Thank you very much, Yinka. Oshegoni. Good evening, everyone. Thank you for coming. I really do not know where to start from because my dad is everything to me. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.